àwọn ọmọbìnrin tó jẹ́ ọmọ school 25 ni wọ́n ti tún jí kó tí àwọn agbésùmọ̀bí yìí ti jí kó gẹ́gẹ́ bá a ṣe rí kà tá a rí gbọ́ tá a rí inú fọ́nrán ẹ̀yin èèyàn wa wọ́n ní àtáàkì yìí wá lẹ́yìn ọjọ́ mélòó kan tí àwọn agbésùmọ̀bí yìí tí wọ́n ya wọ ṣọ́ọ̀ṣì kan òun náà ni wọ́n tún ti ya wọ skúlù kan báyìí o tí wọ́n pè ní Catholic school abẹ́rẹ́ báyìí ẹ̀rí pé ó lágbára ẹ̀rí pé ogun leléyìí òun làwọn èèyàn ń ké tantan pé kí ni ìjọba ń ṣe lórí ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn wa wọ́n ní àwọn ọmọ yìí ni wọ́n jí kó wọ́n ní àwọn bíi 100 làwọn tí wọ́n dì há mọ́ra ogun tán lọ jí àwọn ọmọ yìí kó ní Catholic school kan ẹ̀yin wọn tí wọ́n lọ jí àwọn ọmọ yìí kó ní Niger State láwọn èèyàn á ń béèrè lọ́wọ́ Niger State government pé kí ni ìgbésẹ̀ tí wọ́n ń gbé kí ni ìjọba ń ṣe wá tó káwọn èèyàn máa dúró de ìjọba báyìí ọ̀rọ̀ yìí lágbára o St Mary School ní Àgwárá local government náà nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ó lágbára o lẹ́yìn gbogbo èyí tó ṣẹlẹ̀ tí ò tíì pẹ́ yìí tó ṣẹlẹ̀ ní Kwara ní orúkú tán wọnú ṣọ́ọ̀ṣì kan lọ ṣọ́ọ̀ṣì CAC tí wọ́n sì pa àwọn èèyàn tí wọ́n jí àwọn nǹkan wọn lọ ẹ̀yin èèyàn wa wọ́n ní iye àwọn ọmọ tí wọ́n kó pé wọn ò tí confirm ẹ̀ o àmọ́ wọ́n ní wọ́n á tó bíi 25 gẹ́gẹ́ bí àwọn iléeṣẹ́ Arise ṣe report àwọn yẹn tiẹ̀ ní 52 làwọn ọmọ tí wọ́n jí kó àwọn kan ní 25 àwọn kan ní 52 ẹ̀rí pé lágbára ọ̀rọ̀ kidnapping àti ọ̀rọ̀ attack tó wá lórí CAC church tó wà ní Kwara yìí ó wáyé lẹ́yìn ọ̀sẹ̀ mélòó kan tí Trump ní òun máa kó àwọn ológun àwọn military wá láti rí pé òun ṣaṣẹ́ fún gbogbo àwọn tí wọ́n fa genocide tí wọ́n pa àwọn Kristẹni nílẹ̀ Nàìjíríà ẹ̀yin èèyàn wọ̀rọ̀ yìí lágbára o lóòótọ́ èdè àìyedè tí ń wáyé àbí kí ni ká pé àwọn èèyàn tún sọ pé kò ń ṣe àwọn Kristẹni kan náà ń pa ipá àwọn mùsùlùmí náà pa àmọ́ lẹ́yìn tí tọ́rọ̀ Trump ti wáyé náà ló tún wá dàbí ẹni pé ọ̀rọ̀ kan máa wọ ṣọ́ọ̀ṣì kan máa lọ kó àwọn ọmọ Kristẹni kan máa lọ kó àwọn Kristẹni ló ti tún wá peléke sí báyìí gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń rí káàkiri nínú fọ́nrán ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn wa ẹ rí pé ó lágbára ó kọjá bẹ́ẹ̀ o eléyìí kọjá kiri mi o ó wá dàbí ẹni pé kò sọ́lọ́pàá mọ́ kò sámì mọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan náà ni wọ́n ti sọ oríṣiríṣi nípa pé kò yẹ kí wọ́n gba àwọn agbésùmọ̀bí tó jẹ́ pé wọ́n máa ní wọ́n ti repent kan tó gbà wọ́n sínú iṣẹ́ ológun pé kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá wọ́n ní nǹkan bíi aago 2 lóru báyìí ni àwọn ọlọ́pàá gba ìpè pé àwọn agbésùmọ̀bí yìí tí wọ́n ń pè ní bandit ni wọ́n ya wọ St Mary's Private Catholic Secondary School tí wọ́n sì kó àwọn student lọ́nbẹ̀ àwọn kan tiẹ̀ ni wọ́n kó àwọn tíṣà gan pàápàá ẹ̀rí pé ó lágbára pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí báwo ni gẹ́gẹ́ bí ìròyìn ṣe tún wá gbé wọ́n ní wọ́n wá ń béèrè fún ransom 100 million naira ìyẹn lórí worshipper kan ìyẹn lórí àwọn tó jí kó ní ṣọ́ọ̀ṣì CAC gẹ́gẹ́ bá a ṣe rí kà lórí àwọn ìwé ìròyìn ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rèé o kí lọ́nà àbáyọ kí ni ohun tó yẹ kí ìjọba ṣe o kó tó di pé ó tún kọjá gbogbo ètò ìṣẹ̀lẹ̀ yìí lára àwọn owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn ẹbí àwọn tí wọ́n bá ti jí kó rèé o owó ransom lẹ́ ń rí tí wọ́n fi ń ṣe ohun tó ń wù wọ́n yìí o ẹ̀yin èèyàn wa ṣe rí pé ìwà àwọn agbésùmọ̀bí ti kọjá bẹ́ẹ̀ ṣe lérò ẹ wò ó lágbára o àfi kí ìjọba tètè gbé ìgbésẹ̀ ẹ dá sí ẹ drop comment and remember to like share and follow us thanks for watching á lọ fún ìpolówó ọjà WhatsApp number page.